Hello, Ọlálẹ́kan. Púpọ̀ ni mo sọ fún ẹ lánàá, interview tí mo sọ fún ẹ, ó ti jí wà ń bẹ̀ ẹ́. Èrò pọ̀ o, kò ìkàn mí o, kò ní pẹ́ kàn mí. Dúró mò ń bọ̀, ní ní pẹ́. Ọlábímpé, dìde. Ikú tó kú yóò tọ́ sí ẹ. Àsìkò tó yẹ kó kú kọ́ lélẹ̀ ìdìde ńlẹ̀. Wọ́n máa ń retí ẹnu lé. Dìde. Wọlé dìde. Ọkọ yìí pàlú tiẹ̀ lọ. Àwa ti parí iṣẹ́ tiẹ̀ lórí tiẹ̀. Rárá o kò lè dìde. Ọmọ ìyá mi náà sọ pé ikú ló gbọ́ ikú wa bí gàtẹ́. Ikú fẹsẹ̀ méjèèjì tí ó gàtẹ́. Ikú gorí ọ̀rọ̀ pìràmù nílẹ̀. Ikú gorí ìgbà pìràmù nílẹ̀. Wò mí, ikú tó pa yìí. Àwa ní bẹ́ẹ̀ ọmọ ológo tó bá yọ̀lẹ̀. Elédùà wò mí, ó dúró láàyè ọ̀tọ̀. Ó sì dá àwa láàyè ọ̀tọ̀. Ó ní ká ọmọ kan. Ìtòhùn ló mú àwa ló mú. Àwa la ìjọlọ́gọ̀rọ̀gọ̀ rẹ̀ lò. Àwa abánilògo mọ́ sunkún. Àwa tí a máa fi ẹ̀rín gba ògo lọ́wọ́ ẹni tí ń sunkún. Àwa sì parí iṣẹ́ kò lè dìde. Holy Spirit, má wò mí ràn. Bá mi jí Ọlábímpé dìde. Àsìkò tó yẹ kó kọ́kọ́ lélẹ́yìí. Wo Ọlábímpé ò lè dìde nítorí àkókò tí mo rán àyànfẹ́ mi sí Ọlábímpé ṣe àìgbọràn. Bí mo ṣe máa bá ẹni family house yìí kò tẹ́ mi náà. Ẹni gbogbo àwọn family àti ìyàwó jáde gbogbo àwọn máa ń fi. Ṣé first class gbé jáde kúrò ní school? Kẹ́tẹ̀ gbàdúrà fún mi kí n bá ń ṣe visa. Kẹ́tẹ̀ travel out kúrò Nàìjíríà yìí. Ojú máa ń tì mí àǹtí mi. Gbogbo àdáwọ́lé ló máa yọrí sí rere. Èmi náà mọ̀ pé ohun tó dáa ló fẹ́ fún mi. Kó ṣe pé ohun èmi náà kò wọ́n ẹlẹ́dàá mi kí n máa gbé bíbà ṣé o mẹ̀sí tí mò ń rí ṣá. Bọ̀ kí ni mo fẹ́ ṣe? Mi lè sáré kọjá kádàrá. Àìgbékọ̀lù ẹ̀gàn fóònù mi ò dáa. Ó ti fọ́ lójú. Gbogbo ẹ̀ náà ni tó bá rìn tí ò bá sí lọ́wọ́ mi, mi ní gbọ́, mi ní rí miss call. Kódà àtàná ló ti wà lọ́kọ́ mi pé kí n pè ẹ́ o, kí n pè fóònù ìwádà. Wo wọ́n ti bá mi ríṣẹ́ o. Ọ̀la ni mo lọ fún interview. Kódà pension ní ibùjọ̀pọ̀. Tí bá lè rí gbogbo táwọn sọ̀rọ̀ ti di ẹ̀rọ. Àdúrà ni kò máa gbà fún mi. Àlàáfíà fún yín o. Kí orí ọ̀fẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run kó máa bá yín gbé. Bí mo ṣe ń kọjá lọ, Ọlọ́run sọ fún mi wípé oore ńlá kan ń bọ̀ fún yín, àmọ́ ẹ ní láti gbààwẹ̀ ọjọ́ 3 kí oore yìí kó lè tẹ̀ yín lọ́wọ́. Ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́. Ègbé sì ni fún ẹni tí a kò fi rán tí ó jẹ́. Naomi, wọ́n ta lóhùn. Pàǹtọ̀ ibi lè ń dé ni o. Ebi ní pa ó. Olórí ìbú ni o. Àwẹ̀ bọ́ ọ̀rọ̀ níwò. Ìwà tó jẹ́ pé ọ̀rọ̀ ń jẹjẹ láti yọ ọdún bọ́dún. Sẹ́ni sísọ àti ìjẹun. Má dà lóhùn o. Àwẹ̀ ti bá wẹ̀ ńlẹ̀ o. Mo ti gbọ́ yín. Ọjọ́ 3 ni. Mo ti gbọ́. Olúwa kó wà pẹ̀lú. Ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ. Ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú ẹ̀yin olùṣọ́. Ó jẹ́ ọkọ mi. Ṣáàtìrì bẹ́ẹ̀. Wọ́n ó bojú ẹ̀yìn. Ọ̀rọ̀ pa fún ilé wọ̀nyí. Pàtó ìbílẹ̀ dé. Wọ́n náà lọ́wọ́ gbọ́dọ̀ bá wẹ̀ kọ́. Wọlé kankan mi. Ṣé pé nǹkan tí pásítọ̀ sọ? Pásítọ̀ wo? Pásítọ̀ tó kúrò bá ń sìn. Ṣé tó bá tiẹ̀ ń tẹ̀ ṣó tún yẹ kó máa tan ara ẹ̀ ni? Àti mi agídí náà ni. Ok. Àti sọ̀rọ̀ àǹtí mi. Mo ti gbọ́. Ṣé o fẹ́ gbọ́ lẹ́kàn? Mo ń gbọ́ àǹtí. Ṣé kí n bí ẹnì kankan? Ṣé bó ṣe ń rí mi náà dùn? Inú mi dùn. Ṣé o fẹ́ kí n kú sọ́sà ni? Ọlọ́run ní jẹ́. Ṣé olójúmọ́ kan tí mi ò gbàwẹ̀? Elébi kan wá dé wá ní kí n wá gàlẹ́ láàrin ìsọ̀kẹ́ ẹni owó máa lọ wò ó ní ṣé mi ò ní ṣé mi ò ní alágbèdá jọ tó lọ kọ́ má sáré o díẹ̀ ní. Mo ti sọ tèmi àti mi ẹ gbàwẹ̀ yín àti mi. Kò lè sí nǹkan kan jẹ́jẹ́ o jẹ́jẹ́ pẹ̀lú ọkọ mi wọ́n gbàwẹ̀ àwẹ̀ kọ́. Ṣé o ti wá rí i wípé àìgbọràn ló pa Ọlábímpé gẹ́gẹ́ bí mo ti kọ́ ní ọ̀rọ̀ mi pé ìgbọràn sàn ju ẹbọ rúrú, ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ, ṣùgbọ́n Ọlábímpé kò gbọ́ràn bẹ́ẹ̀ sì ni kò fetísílẹ̀. Ó mà ṣe o, ohun tó kàn dùn mí ni wípé ògo tí mo yọ̀ǹda fún Ọlábímpé ìran rẹ̀ ò lo irú rẹ̀ rí, yóò sì ṣòro kí a tó rẹni tó tún rí irú rẹ̀ nínú ìran rẹ̀.
bọ́ ṣáà ti kọ́ wípé gbogbo agbára tó ń bẹ láyé àti ní ọ̀run ìkáwọ́ rẹ ló wà bá mi fagbára yìí fi jí dìde bá mi ṣàánú ẹ̀. bẹ́ẹ̀ ni a kọ wípé gbogbo agbára ní ayé àti ní ọ̀run ìkáwọ́ mi ló wà ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ènìyàn bá gbọ́ràn àìgbọ́ràn ni òun ló kọ́ Ọlábímpé wá wo kò sí ìrònúkúwàdà ní ìsáàbòjì ẹni tó bá ti kú ìdájọ́ ni wo èyí àkọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n nípa Ọlábímpé wípé bí a bá bá ẹni sọ̀rọ̀ ó dára kí a gbọ́ wo kò sí àǹfààní fún mi mọ́ nítorí àkókò ti kọjá wo èmi ń bá tèmi lọ. bí àgbélébù mi ó sì máa tọ̀ lẹ́yìn. bí àgbélébù mi yóò máa tọ̀ lẹ́yìn. ẹnikẹ́ni tó bá gbà yóò rí ìyà ẹ̀ nípẹ̀kun. òótọ́ mà ní òrìṣà lágbóòdó kò nójú kò mà rí ó ní etí kó máa gbọ́. kí n gbà á ní olúwa àti olùgbàlà kí n gbé àgbélébù rẹ̀